ìjà ńlá tó ń ṣẹlẹ̀ láàrin àwọn gbajúgbajà òṣèré tíátà Yorùbá méjì ni Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó ó mà ti gbọ̀nà míì yọ pẹ̀lú bí Ìyábọ̀ Òjó ó mà ti pe Lizzy Anjorin lẹ́jọ́ ipò ń ba òun lórúkọ jẹ́ tó sì ní dandan ni kó ṣẹ̀wọ̀n àfi bó bá lè san ìdajì bílíọ̀nù náírà ìyún ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà 500 million naira fún òun. Ẹ rántí pé láti bí ọ̀sẹ̀ díẹ̀ ìní ìjà burúkú ti ń ṣẹlẹ̀ láàrin Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó tí wọ́n ń yẹ̀yẹ́ ara wọn tó jẹ́ pé ọ̀rọ̀ burúkú ni wọ́n ń sọ sí ara wọn tí wọ́n sì ń yẹ̀yẹ́ ara wọn lórí ẹ̀rọ ayélujára bó tilẹ̀ jẹ́ pé Ìyábọ̀ Òjó kì í dá Lizzy Anjorin lóhùn ṣùgbọ́n tí Lizzy Anjorin tó ń fún ní oríṣiríṣi orúkọ pàápàá àwọn orúkọ bíi ṣẹpẹtẹrì ògbó súlẹ̀lẹ̀ àti àwọn míì bẹ́ẹ̀ èyí tó ti ń bí Ìyábọ̀ Òjó nù tó sì bára jẹ́ kọjá sísọ pé obìnrin náà ti bá òun lórúkọ jẹ́ kọjá sísọ lórí ẹ̀rọ ayélujára àti ní gbogbo bíkíbi. Ní báyìí Ìyábọ̀ Òjó ti wá pe àwọn agbẹjọ́rò ẹ̀ ó ti ní kí wọ́n gbé Lizzy Anjorin ká gbé lọ sílé ẹjọ́ àti pé bí kò bá lè san ìdajì mílíọ̀nù náírà 500 million naira fóun ó di dandan kó ṣẹ̀wọ̀n kó lọ́ọ́ fi wo iná òfin. Ṣùgbọ́n Lizzy Anjorin má kọ̀ kò sọ̀rọ̀ lórí lẹ́tà tí Ìyábọ̀ Òjó kọ sí i. Kódà nígbà tó gbé fídíò kan sórí ẹ̀rọ ayélujára níṣẹ́ làwọn olólùfẹ́ ẹ̀ ló ń pàkíyèsí ẹ̀ sí pé kò tiẹ̀ sọ nǹkan kan lórí lẹ́tà tí Ìyábọ̀ Òjó kọ sí i àti pé kí lórí sọ sí ọ̀rọ̀ náà. Ṣùgbọ́n tó jẹ́ pé èsì tí Lizzy Anjorin fèsì ni pé àwọn ò rí nǹkan kan èèyàn pé òun kò tí ì rí lẹ́tà tí Ìyábọ̀ Òjó kọ tó sì jẹ́ pé àwọn èèyàn ti ń sọ fún àwọn gbajúmọ̀ àgbà òṣèré tíátà Yorùbá pàápàá àwọn bíi Ọ̀gá Bello oyún Alhaji Adébáyọ̀ Sàlámì, Alhaji Taiwo Hassan Ògògó, Alhaji Yinka Quadri, ọmọọba Jídé Kòsọ́kọ́ àtàwọn àgbààgbà míì bẹ́ẹ̀ pípẹ́ kó tètè dìde kí wọ́n bá àwọn méjèèjì kí wọ́n bá wọn parí ìjà kó tó di pé ìjà náà yóò máa lágbára tí yóò tó wá máa ràn kiri tí yóò máa dọ́dọ̀ àwọn tí ò yẹ kó dé.